Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ ò dùn bí? Ṣàlàáfíà la bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ní ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Gbogbo wa náà láti gbọ́ bó ṣe ń lọ. Lára àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tán ní pé láyé sẹ̀ olóyè Sunday Igboho ò gbọ́dọ̀ padà wọ Nàìjíríà mọ́. Lára àwọn ìka ọmọ Yorùbá tí wọ́n rán àwọn agbénipa la máa pe gbogbo wọn lóru ọjọ́ náà. Wọ́n pera wọn ní DSS. Lára ẹni tó rán wọn, lára àwọn tí wọ́n rán wọn nítorí wọ́n pọ̀, Buhari, òun ni ó ti kú. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan ti pariwo pé Buhari ti kú láti 2017, àwọn kan ní láti 2016. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ó ti kú tẹ́lẹ̀, ṣùgbọ́n sìn formally gbogbo àgbáyé ti wá gbọ́, wọ́n ti wá rí sìn wípé kò sẹ́ni tó ń jẹ́ Buhari mọ́. Kábíyèsí Elédùmarè. Ṣé ẹ ń gbọ́ṣẹ́? Ó ti wá kú báyìí. Buhari ti kú o. The same Buhari tó ní kán lọ pa olóyè Sunday Igboho mọ́lé. Olóyè Sunday Igboho ti wá rẹ́yìn Buhari. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, olóyè Sunday Igboho ti sọ̀rọ̀. Bàbá ti sọ̀rọ̀ pé you see life. Láìpẹ́ ni mo wo fídíò tí olóyè Sunday Igboho ṣàlàyé pé ṣé ẹ rí ilé ayé bí ẹni tó ní kán lọ pa mí. Láìṣẹ̀ láìrò, kò ṣe pé olóyè Sunday Igboho ṣe anything fún wọn. Ẹ mọ̀ kó ti pẹ́ ta ti ń pariwo pé gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, orílẹ̀-èdè Yorùbá ó ti di dandan. Ìdí táwa fi máa ń pariwo wípé Ọlọ́run Elédùmarè ó lọ́wọ́ sí Yorùbá nation. Ìdí rèé nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan jáde tí bàbá ní pé gbogbo àwọn tó ń pariwo Yorùbá nation ẹ gbé wọn lẹ́nu dákẹ́. Àwa ò gbọ́ sí wọn lẹ́nu nítorí wípé a mọ̀ wípé Elédùmarè òun ni ó ní ká máa bá Yorùbá nation lọ. A mọ̀ wípé Elédùmarè lọ́wọ́ sí ọ̀rọ̀ Yorùbá nation. A mọ̀ wípé ẹ rántí gbogbo ìgbà tí máa ń sọ pé níwọ̀n ìgbà tó jẹ́ pé wọn ò rí olóyè Sunday Igboho pa nígbà tí Buhari rán wọn lọ kán lọ pa olóyè Sunday Igboho lóru pẹ̀lú gbogbo ìbọn tán yìn, pẹ̀lú bọ́n ṣe pọ̀ tó, wọn ò rí olóyè Sunday Igboho mú. Àtìgbà yẹn làwa ti mọ̀ pé Yorùbá nation yìí ó ti di dandan, pé Yorùbá nation yìí ó ti bọ́ sí ṣó ti wá yé yín báyìí. Olóyè Sunday Igboho ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé at the end of the day òun rẹ́yìn Buhari. Bẹ́ẹ̀ ni ṣèbẹ́ ní pé ẹ̀yin lẹ ní agbára, nítorí Ọlọ́run gbé agbára lé yín lọ́wọ́. Ọlọ́run bá fúnyàn ní agbára kò ń ṣe pé kó fi bà tọmọ ènìyàn jẹ́ o, lọ́lọ́run ṣe fún ẹ o, láti fi tún ayé ìlú ṣe ni, láti fi tún tọmọ ìlú ṣe. Ṣé ti rí bó ṣe ń lọ sìn? Ṣé rí bí Buhari ṣe wá kú dànù pẹ̀lú gbogbo owó tí wọ́n ná, pẹ̀lú gbogbo owó tó wà lọ́wọ́ wọn, gbogbo owó tó ń jí, pẹ̀lú gbogbo ẹ̀ náà. Ọlọ́run fi àjùlọ wọn gbogbo wọn. Lọ́wọ́ yìí Buhari ti bá tiẹ̀ lọ nìyẹn. Gbogbo ẹni tẹ́ bá rí àwọn picture kankan ní pé hospital pé Buhari gbọ́wọ́ ń ṣe irọ́ ni o. Old picture lẹ́ ń rí yẹn o. Condition tí Buhari wà kó tó kú, ká ní pé wọ́n gbé jáde ni, ẹ̀yin á mọ̀ pé Ọlọ́run ó ní agbára. Ṣùgbọ́n lọ́wọ́ yìí finally Buhari ti kú. Olóyè Sunday Igboho máa báṣẹ́ rẹ̀ lọ. Ìkìlọ̀ rèé fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣé ẹ̀yin náà ti rí i pé ẹ̀yin kọ́ lẹ dára yín? Níwọ̀n ìgbà tó bá wà nílé ayé máa ṣe rere. Máa ṣe rere o. Ènìyàn tí ìwọ ò lè dá, ènìyàn tó jẹ́ pé Ọlọ́run nìkan ló dá ènìyàn, kí ló wá dé tó ṣe fẹ́ máa pa àwọn èèyàn náà lẹ́kún? Kí ló dé tó fẹ́ máa mú àwọn èèyàn yìí balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan? Asán lórí asán, òfo lórí òfo, òun ni ayé ta wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pariwo pé so Buhari finally ó lè kú. So ìwọ kọ́ ló dára ẹ, ló ní kán lọ máa pa àwọn èèyàn kiri. So
bó ṣe wà yìí àṣé ò lẹ́nu ń bẹ̀. A rò bí ẹ̀yin ni ìwọ lọ́lọ́run náà, lọ́lọ́run ni ẹ̀ ó ní kí wọ́n lọ pa ẹni tí ò ṣẹ̀. Olóyè Sunday Igboho ò ṣẹ̀, nítorí wípé ó kàn jáde kí ẹ má máa pa ọmọ Yorùbá mọ́, kò gbébọn kò pààyàn. Ẹ má pa ọmọ Yorùbá mọ́, bẹ́ẹ̀ ṣe ń pa wá ó ti pọ̀ jù, torí Ọlọ́run ẹ stop ẹ̀. Ó dẹ̀ ní kán lọ lé kán lọ pa, wọ́n ba gbogbo dúkìá ọmọ ọlọ́mọ jẹ́, gbogbo mọ́tò gbogbo oríṣiríṣi ẹ tún lé kúrò nílùú. Ẹ lọ́wọ́ tó wá nísìn, so ta kí wá ní géènì ẹ báyìí. Níbikíbi tó bá wà oríṣiríṣi làwọn èèyàn ti sọ. Àwọn kan ń gbàdúrà fún Tinubu, àwọn kan ń gbàdúrà fún Buhari, ṣùgbọ́n àwọn tó ń ṣẹ́ ìpè fún Buhari ni wọ́n pọ̀ jù. Ó mà ṣe o, ilé ayé ilé asán. Kí wá ló dé tẹ́ fi wá gbogbo ilé ayé mọ́yà? Kí lẹ wá ilé ayé mọ́yà fún? Olóyè Sunday Igboho, mo bá yín yọ̀ o, mo bá yín yọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìkìlọ̀ ńlá rèé o. Ó ti pẹ́ táwa ọmọ Yorùbá ti ń pariwo, ẹ fi olóyè Sunday Igboho lẹ̀ kó máa bọ̀ nílé. Ó ti pẹ́ táwa ọmọ Yorùbá ti ń pariwo, ẹ jẹ́ kí olóyè Sunday Igboho kó máa bọ̀ nílé. Ẹni yìí ò ń ṣe ẹni tẹ́ máa tì sẹ́yìn odi, kò ṣẹ̀yìn. Ẹ̀yin gangan ló yẹ kẹ́ compensate ẹ̀ fún àwọn nǹkan burúkú tẹ́ ẹ ṣe fún, àwọn ìkà tẹ́ ẹ ṣe fún. Ṣùgbọ́n síbẹ̀ ẹ tún fi àjẹ́ sí ni. Àbẹ́ mọ̀ pé ìyàlẹ́ fi ń jẹni ẹlẹ́ni, ẹni tí ò ṣẹ̀yìn. Ó ti wá dójú ẹ̀ báyìí o. Ọlọ́run ti kọ́kọ́ mú ẹyọ kan kúrò nínú àwọn tí wọ́n tó ń ṣèkà fún olóyè Sunday Igboho, tó dẹ̀ ń fún ọmọ Yorùbá, in fact wọ́n fún ọmọ Yorùbá ní wàhálà, tí wọ́n ń pa ọmọ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan. Ọlọ́run ti kọ́kọ́ mú èèyàn kan kúrò nínú wọn. Ẹ̀yin tó kù, wọ́n tẹ̀ ní pé ó ku èèyàn kan ní hospital náà ní London. Gbogbo àná la gbọ́ láti mọ ẹni tó ń sọ yìí. Gbogbo àla mọ Abubakar, òun náà ni, òun wà lọ́sípítù. Wọ́n lóun náà bóyá tẹ̀ ṣe wà ó ń jẹ ìrora báyìí ni o. Ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni. Ṣé rí gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọ̀tá àwọn tí Ọlọ́run dá, tí Elédùmarè dá, ó ti wá yé gbogbo yín báyìí. Asán lórí asán, òfo lórí òfo. Buhari ti lọ, kò wá sí ẹni tó ń jẹ́ Buhari mọ́. Kò sí bọ́n ṣe lè bó pé bóyá Buhari yìí wà kò sí o. Eléyìí ó kọjá agbára wọn. Àwọn náà ni wọ́n ti jáde tán, wọ́n ti kà, wọ́n ti lahùn. Olóyè Sunday Igboho, ó kú oríire. Ọmọ Yorùbá, ẹ máa jó, ẹ máa yọ̀. Ẹnikẹ́ni tó bá ní pé Yorùbá nation kò ní dúró, ọwọ́ Ọlọ́run ló kù sí. Ó wá kù wọ àti Ọlọ́run báyìí. Ọlọ́run Elédùmarè ó máa ṣe, tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá. Ìfẹ́ ńlá l'Elédùmarè ní sí wa yìí o. Ká ṣáà máa jó ká máa yọ̀. Yorùbá nation ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, Yorùbá nation máa bọ́ sí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wà ní rí jù báyìí lọ lórí eléyìí o. A ó máa bẹ́ o, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá lá má bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.